afẹ́fẹ́ ló ń fẹ́ tí ń ṣe igi oko lálo ẹ̀fúùfùlẹ̀lẹ̀ náà ní fẹ́ títí gbó tijù tó ń mì tìtìtì. Ìròyìn ajá balẹ̀ tí ń bẹ lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 òun náà ló mú tẹrú tọmọ tọmọdé tàgbà tónílé tàlejò tí gbọ́dọ̀ kìnní àtọlọ́rọ̀ lórílẹ̀‐èdè àgbáláyé tí wọ́n fi ń sọ pé àfàwà àṣebẹ̀yìn ṣe sọ pé àfàwà lórí ìkànnì yìí èmi ò ní máa sọ pé àfẹ̀yìn àti Elédùmarè torí tí kò bá sí tọba adániwáyé tó ní ká máa wá ká sì máa bẹ kí náà la bá máa mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbà yìí tẹ́jú olólùfẹ́ wa àṣebáwa náà tó ṣe mú wá tẹ́yìn tẹ́jú olólùfẹ́ tẹ́ bàbá wa tẹ́wọ́ gbà ẹ̀gbọ́ kí la bá máa dánwò lára mo fẹ́lẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ àti onídùúró alátìlẹ́yìn gbogbo wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí wípé ẹ kú gbogbo gbà ẹ kú gbogbo àsìkò bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi àyànfẹ́ Elédùmarè yín náà tún rèé òní mo sì bẹ́ẹ̀ tí mo tún mú ìròyìn wá lájẹ́ òbalẹ̀ bí ìkànṣe lọ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ ti mọ̀ bí ìṣe mi kókó ní ìròyìn ó ṣe pàtàkì ká gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí lórí ìgbésẹ̀ tí vice admiral tó jẹ́ alákòóso ìpínlẹ̀ Rivers tó gbé pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ yọ àwọn òṣìṣẹ́ tí gómìnà yàn nípò àwọn àgbààgbà tí ikọ̀ Niger Delta náà ti fohùn líle ránṣẹ́ sí vice admiral náà. ẹ wo èmi ò gbowó kankan lọ́wọ́ Sanwó-Olú fún ètò ìpolongo ìbò mi lọ́dún 2023 o Alhaji Atiku Abubakar òun ló fọ ara rẹ̀ mọ́ bẹ́ẹ̀. Àwọn ọmọ ìjọ ti kátólíìkì náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó láàmìlàaka láti sọ ẹ̀dùn ọkàn wọn lórí bí àwọn ajínigbé bá ṣe ń jí àwọn olùṣọ́ àgùntàn inú ìjọ náà bá ṣe ń jí wọn gbé ní ìpínlẹ̀ Ẹdó. Lórí pé mo búrókì mo sì nílò owó tó tó 200,000 naira ló jẹ́ kí n lọ jí olùṣọ́ àgùntàn gbé ní ìpínlẹ̀ Kaduna n ò sì sọ wípé kí wọ́n pa ọ̀daràn tọ́wọ́ bà ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ẹjẹ́ àjọ tẹ̀kọ́ wa létí ká mọ ǹṣó nílùú Ìlọrin báyìí tí ń ṣe ìpínlẹ̀ Kwara níbi tí ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara ti dájọ́ ikú fáwọn òṣìṣẹ́ mẹ́ta kan lórí ẹ̀sùn ìṣekúpa mẹkáníìkì tó jẹ́ akẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Ikú ti pa abiri ti kú ikú ogun ti pa jagun báyìí o ikú oró sì ti pa báńdíìtì ní ìpínlẹ̀ Zamfara olórí ikọ̀ báńdíìtì kan náà ti fẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìgbésẹ̀ tí vice admiral tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn kalẹ̀ síbẹ̀ pẹ̀lú bó ṣe yọ àwọn òṣìṣẹ́ tí gómìnà yàn ní ipò bó ṣe yọ wọ́n kúrò àwọn àgbààgbà ikọ̀ Niger Delta àti àwọn àgbà ní ìpínlẹ̀ ọ̀hún náà ti fohùn líle tán ti fi ránṣẹ́. Ìjọ National Congress àti Rivers State Elders tó fi mọ́ Leaders Council ní ìpínlẹ̀ Rivers gbogbo wọn náà máa ti fohùn lédè báyìí wọ́n sì ti kóró ojú sí ìgbésẹ̀ tí Vice Admiral ẹni tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers Ibok Ete Ibas èyí tó ṣe lórí bí ó ṣe ṣe bẹ́ẹ̀ yọ àwọn èèkàn tí gómìnà Siminalayi Fubara tẹ́nikọ́lọ́rì rọ́kúnlé fún oṣù 6 gbáko bó ṣe yọ wọ́n nípò tẹ́ ẹ bá gbàgbé lánàá òde yìí wọ́n la mú ìròyìn náà wá sójú mọ́ màwòrán yìí níbi tá a ti sọ dímọ̀ wípé Ibas òun ló ṣe bẹ́ẹ̀ tó ti kéde wípé káwọn tí wọ́n jẹ́ èèyàn jàǹkànjàǹkà lágbọn òṣèlú tí gómìnà Siminalayi Fubara tó yàn kí wọ́n kúrò lórí àlééfà níbi tó ti yọ ẹni tó jẹ́ akọ̀wé ní ìpínlẹ̀ Rivers tó sì tún yọ àwọn kọmíṣánná gbogbo tó tún fi mọ́ àwọn olùdámọ̀ràn pàtàkì àti àwọn àjọ èyí tí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tó yàn sí ìgbọnnu ètò ọ̀hún nígbà tí ó sì ti ṣe eléyìí níṣe ni àwọn àgbáríjọ ikọ̀ Niger Delta àtàwọn àgbààgbà ní ìpínlẹ̀ Rivers náà ti fohùn léde níbi tá ti sọ dímọ̀ wípé ìgbésẹ̀ tí Ibas gbé yìí kò bá òfin mu àti pé kì í ṣe ọ̀nà tó tọ́ ó gbé ọ̀nà náà gbà ó ní tá a bá tún wá wò finifini dáadáa a rí wípé ọgbọ́n àti kó owó ìpínlẹ̀ Rivers jẹ òun náà ní Ibas ló ń gbìyànjú láti ṣe ẹni tó jẹ́ ààrẹ fún àgbáríjọmọ ẹgbẹ́ ìjọ lápapọ̀ èyún Benjamin Ọ̀kàbà ó ní ó fi ìròyìn ọ̀hún tó fi léde síta níbi tó ti ṣe ní àlàyé pé gbogbo ìgbésẹ̀ tí gbogbo wọn ń gbé yìí bẹ̀rẹ̀ látòrí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi mọ́ alákòóso tó yàn ó ní ọ̀nà tí ò bófin mu àtẹ̀yí tí ò tọ́ ó ní wọ́n ń gbé gbogbo ẹ̀gbà àti pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti kó owó jẹ ó náà ní gbogbo wọn ó ní wọ́n ń dà
nígbà tí ẹni tó jẹ́ alukoro tó a sì lè pè ní agbẹnusọ fún ikọ̀ Niger Delta Forum pandef yún olóyè Anam Sare Igbe nígbà tó náà ṣe àlàyé ó sọ dímọ̀ wípé lásìkò tí ìjọba àpapọ̀ tí ó yọ̀ǹda owó tí ó jẹ́ ti ọ̀dọ̀ ìjọba sí ìpínlẹ̀ Rivers tá a mọ̀ sí allocation ó ní ibàsí wá gbé ìgbésẹ̀ láti máa yọ àwọn èèkàn kọ̀ọ̀kan ní orí ipò ó ní ta ni kò mọ̀ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó ní gbogbo wọn ó ní wọ́n ń dá ó ní ọ̀rọ̀ tí ó dí wàhálà sílẹ̀ nípa bí ìjọba àpapọ̀ kò ṣe yọ̀ǹda owó fún Siminalayi Fubara lásìkò tó wà lórí àléfà ó ní kò bófin mu tó ó ní kò pẹ́ kò jìnnà wọ́n yọ Fubara lórí àléfà náà sì wá yọ̀ǹda owó fún ibàsí yìí ó ní gbogbo wa náà lámọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká sì wá tì ó ní ṣùgbọ́n o ẹja mọ̀ síbẹ̀ ká mọ̀ rán wọn ní ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ fi ọ̀rọ̀ náà tó wọn létí ká sì mọ̀ rán wọn létí wípé gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí ó ní yóò lẹ́yìn àti páwọn ò sì ní káwọ́ gbéra kí ìpínlẹ̀ Rivers àti Niger Delta lápapọ̀ ó wá di ohun àtẹ̀mẹ́rẹ̀ láwùjọ yìí. ẹ wo èmi ò gba owó kankan lọ́wọ́ Babájídé Sanwó-Olú o fún ètò ìpolongo ìbò mi lọ́dún 2023 Alhaji Atiku Abubakar ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó sì tún ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar ó ní ọmọ àti ṣe bẹ́ẹ̀ wẹ̀ tó ti yán kẹ̀kẹ́ láti fọ ara rẹ̀ mọ́ lórí àhesọ̀rọ̀ àti irọ́ tó jìnnà sóòótọ́ tó ní wọ́n ń pamọ́ òun nípa pé ó ń gbowó lọ́wọ́ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú láti fi ṣe àtìlẹ́yìn fún un níbi ètò ìpolongo ìbò rẹ̀ tọdún 2023 nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún Atiku Abubakar Paul Ibe tí ó ń ṣe àlàyé lórí ìlú ilẹ̀ yìí ti ṣe Àbújá lánàá òde yìí ibẹ̀ ló mà ti sọ dímọ̀ wípé àwọn èèyàn ṣe kúndùn irọ́ pípa báyìí àti pé àwọn irọ́ tí kò lẹ́sẹ̀ lẹ̀ irọ́ ẹlẹ́jẹ̀ irọ́ funfun báláwo ó ní wọ́n ń pa káàkiri ó ní ẹ jẹ́ ká ti bi lẹ́bẹ̀ ká fi mọ́lẹ̀ lẹ́jẹ̀ bó ní Babájídé Sanwó-Olú yóò sì máa sanwó fún Atiku Abubakar fún ètò ìpolongo ìbò lọ́dún 2023 nígbà tó sì ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà lára àwọn ènìyàn tí wọ́n jọ ń díje ó ní ta ni kò mọ̀ pé ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní Babájídé Sanwó-Olú bó ni yóò sì wá máa kówó ìpínlẹ̀ Èkó fún ẹni tó wà ní ilẹ̀ Haúsá lọ́hùn láti fi ṣe àtìlẹ́yìn fún un níbi ètò ìpolongo ìbò ó ní gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ lẹ̀ àtirọ́ tó jìnnà sóòótọ́ ni ó ní bó tilẹ̀ jẹ́ pé àjọ EFCC wọ́n ti ń dá sí ọ̀rọ̀ ọ̀hún inú yóò sì dùn kí wọ́n ṣe bẹ́ẹ̀ tú iṣu dé ìsàlẹ̀ kòkò lórí àfikàn tí wọ́n fi kan àwọn yìí nípa Babájídé Sanwó-Olú àti Alhaji Atiku Abubakar nípa pé ó ṣe bẹ́ẹ̀ fún un ní owó ètò ìpolongo ìbò ó ní Atiku Abubakar kò tiẹ̀ mẹ́ntí jẹ́ Babájídé Sanwó-Olú lásìkò náà ó ní bẹ́ẹ̀ làwọn kò ríra rí ọ̀nà owó wá ló gbà tó fi fún un ní owó láti fi ṣe àtìlẹ́yìn fún un ó ní gbogbo ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ ní ìwádìí àti ká ṣe bẹ́ẹ̀ tọpinpin rẹ̀ fínífíní dáadáa ká lè mọ ohun tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún torí pé irọ́ tó jìnnà sóòótọ́ onípamọ́ Atiku Abubakar olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023. Àwọn ọmọ ìjọ ti kátólíìkì náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lánàá òde yìí eléyìí tó sì lágbára láti sọ ẹ̀dùn ọkàn wọn lórí bí àwọn ajínigbé ṣe ń jí àwọn olùṣọ́ àgùntàn inú ìjọ náà wọ́n ṣe ń jí wọn gbé ní ìpínlẹ̀ Edo. Ìròyìn tó ti ṣáájú àsìkò yìí ni nípa ti olùṣọ́ àgùntàn Reverend Father Philip Ekweli àti akẹ́kọ̀ọ́ sẹ́mínà kan èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Andrew Peter lẹ́yìn tí ìròyìn jáde pé wọ́n jí àwọn méjèèjì gbé níbi oṣù tí a lò sẹ́yìn yìí níbi tó sì ti gba ìtúsílẹ̀ ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ọ̀hún Philip Ekweli ṣùgbọ́n lásìkò náà ó ní akẹ́kọ̀ọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Andrew Peter ló ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà àti ìjàmbá ọ̀hún lọ lásìkò tá a fẹ́ dóòlà ẹ̀mí àwọn méjèèjì wọ́n sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ Philip Ekweli yìí wọ́n ní wọ́n sanwó ìtúsílẹ̀ ṣáájú kí wọ́n tó rí gbà kó tó di wípé ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ náà ó tún ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ìjínigbé tó ti di lemọ́lemọ́ láàrin àwọn olùṣọ́ àgùntàn ní ìpínlẹ̀ Edo òun ló ti àwọn ọmọ ìjọ náà lọ́pọ̀npọ̀n tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ túyáyá tó sì túyáyá sí ojú òpópónà Auchi ní ìpínlẹ̀ Edo ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ ṣe ìfẹ̀hónúhàn ká sì sọ ẹ̀dùn ọkàn wọn fún ìjọba àpapọ̀ wípé ó ti tó gẹ́ẹ̀ ó sì ti sú àwọn
àwọn kò fẹ́ àwọn ajínigbé yìí torí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jìgìrì táwọn olùṣọ́àgùntàn wọn kò tẹ́rù tó lè rìn bó ṣe wù wọ́n láwùjọ mọ́. ẹni tó jẹ́ ọ̀gá àgbà lágbọn ìdàgbàsókè ètò ìdájọ́ àti ìgbìmọ̀ àlàáfíà ìyún Clement Anade òní ó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn olùṣe ìwọ́de ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Ethako ní sẹkítẹ́rìàtì rẹ̀ ètò orúkọ tiẹ̀ ní Valentin Okwulagwe ní ìpínlẹ̀ ọ̀hún. nínú àlàyé tí ẹni tó jẹ́ Clement yìí èyí tó ṣe ó ní àwọn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n kéde state of emergency lórí ètò ààbò ní ìpínlẹ̀ Èdó torí pé inú fu àyàfu ó ní àwọn fi gbé ilé ayé àwọn báyìí àmọ́ ṣá o ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Etsako yìí òun náà ṣe ní àlàyé pé àwọn yóò fi ọ̀rọ̀ náà tó àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tó kàn àwọn yóò fi tó wọn létí táwọn yóò sì gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ lórí bí ètò ààbò tó péye yóò ṣe tún máa tẹ̀síwájú ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èdó ní pàtàkì jùlọ lórí àwọn olùṣọ́àgùntàn tí wọ́n ti sọ wọ́n di oúnjẹ báyìí tán fi wọ́n gbowó nínú ètò ìjínigbé ọ̀hún. bákan náà sọ di mímọ̀ nínú ìròyìn pé ní agbègbè tó pè ní Uromi ìjọba ìbílẹ̀ Ẹ̀sán North East ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun ọ̀kan lára àwọn afurasí ajínigbé èyí tí wọ́n ṣe ní àlàyé pé ó bá ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tó kó ẹrù wá sí ìpínlẹ̀ ọ̀hún ó bá rìn tó sì ṣe bẹ́ẹ̀ jábọ́ sílẹ̀ nínú ọkọ̀ tirẹ́là ọ̀hún tó sá wọnú igbó lọ láti lọ rè máa ṣiṣẹ́ burúkú rẹ̀ nípa ìjínigbé kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ṣẹ́gi ní kété táwọn ọ̀dọ́ ìlú tó fi páńpẹ́ òfin gbé báyìí tá fọwọ́ bá níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ lù ní àlùbami òkú tá sì dáná sun ṣáájú káwọn agbófinró kí wọ́n tó débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. nígbà táwọn agbófinró débẹ̀ ńkọ́ ìfẹ́ àǹfẹ́wé níṣẹ́ làwọn ọmọ ọgbọ́n ọ̀hún tá jẹ́ àwọn ọ̀dọ́ ìlú tá ń ṣekú pa arákùnrin afurasí ajínigbé náà tán ní ìgbàgbọ́ wà pé ó jẹ́ ìran Fúlàní òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ṣáájú káwọn agbófinró ọ̀hún ká tó débi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. torí pé mo búrọ́kì mo sì nílò 200,000 naira ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ jí olóògbé olùṣọ́ àgùntàn ní ìpínlẹ̀ Kaduna gbé wọn sì sọ pé kí wọ́n ṣekú pa o ọ̀daràn tọ́wọ́ bà ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. ẹni tí ó jẹ́ olórí àwọn ajínigbé tó sì ṣe bẹ́ẹ̀ ṣe atọ́nà bí wọ́n ṣe jí olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ti dáúsìsì tí ń bẹ ní Kàfàǹṣà ní ìpínlẹ̀ Kaduna bí wọ́n ṣe jí gbé ní ọjọ́ 4 nínú oṣù kẹta ọdún tí a wà yìí nílé rẹ̀ tí ń bẹ ní Tàchírà ìjọba ìbílẹ̀ Kahura ní ìpínlẹ̀ Kaduna níṣẹ́ ni ó ṣe ní àlàyé ní olúléeṣẹ́ ikọ̀ ọmọ ogun Operation Safe Haven tó ń bẹ ní Jos tí ń ṣe ìpínlẹ̀ Plateau tó ṣe ní àlàyé wípé níṣe ni òun nílò owó tí owó rẹ̀ jẹ́ 200,000 naira òun ò sì mọ̀nà tí òun lè gbà láti rí owó ọ̀hún ló jẹ́ kó ń gbìmọ̀ràn òun sì dá iye pọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn kan pé kí wọ́n jí olùṣọ́ àgùntàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Reverend Father Sylvester Okechukwu láti jí gbé tí àwọn bá sì ti jí gbé báyìí tán béèrè owó ìtúsílẹ̀ níṣe ni òun yóò rí owó tó nílò gbà ní ọwọ́ àwọn ènìyàn rẹ̀ ó ní ntí òun rò rèé o òun ò sì sọ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n pa olùṣọ́ àgùntàn ọ̀hún ó ní ó jẹ́ ìyàlẹ́nu fún òun nígbà tí wọ́n ní wọ́n ti ṣekú pa olùṣọ́ àgùntàn náà ó ní òun ní kí wọ́n pa á owó ni òun nílò ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní olúléeṣẹ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí ń bẹ ní Jos tí ń ṣe ìpínlẹ̀ Plateau nígbà tí ọ̀kan lára àwọn afurasí tọ́wọ́ jọba náà tó náà ṣe àlàyé pé lóòótọ́ àti lódodo ó ní ó wá bọ̀ òun tó sì ṣe àlàyé ó ní ṣùgbọ́n òun kò fẹ́ ṣe iṣẹ́ òun torí wípé òun bẹ̀rù lórí ọ̀rọ̀ náà ó ní kò pẹ́ kó jìnnà ló lọ rí kó àwọn arákùnrin kan wá pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ó ní ààyè tó ń fi wọ́n sí nìyí tó àwọn sì padà gbọ́ ìròyìn wípé wọ́n ti ṣekú pa olùṣọ́ àgùntàn ọ̀hún wáyé o ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ní ẹ̀ka ti Operation Safe Haven wọ́n ti fọ́ mẹ́wàá sọ̀yà pé ìtẹ̀síwájú sì ń lọ lórí ìwádìí láti fi páńpẹ́ òfin gbá àwọn tó kù lájọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìṣekúpa olùṣọ́ àgùntàn náà. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara ló ti dájọ́ ikú fáwọn oníṣẹ́ ọwọ́ mẹ́ta kan lórí ẹ̀sùn ìṣekúpa mẹkáníìkì tó jákẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn oníṣẹ́ ọwọ́ mẹ́ta tí wọ́n jẹ́ mẹkáníìkì tí wọ́n pe orúkọ wọn ní Isiaka Jimoh,
Lẹ́kan Ahmed àti Adébáyọ̀ Saheed òní wọ́n mà ti dájọ́ ikú fún báyìí pé kí wọ́n lọ rèé yẹgi fún wọn lórí ikú tí wọ́n ṣe fún ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn náà tọ́jọ́ ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ mẹkáníìkì ètò wọn porúkọ tiẹ̀ ní Saheed Lawali ní ìjọba ìbílẹ̀ Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. Mínísírì tó ń rí fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún olómàṣẹ bẹ́ẹ̀ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ kan ló wáyé ní ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2020 ní mechanic workshop tí ń bẹ ní ìtòsí Government Day Secondary School ní Amoyo tí ń ṣe ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ gíga náà Adébáyọ̀ Yusufu bó ṣe ṣe ní àlàyé pé pẹ̀lú àwọn ẹ̀rí májẹ̀mísọ tí ń bẹ ní iwájú ilé ẹjọ́ yìí ó ń ṣe àfihàn pé àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta náà ṣekú pa Saheed Lawali lórí ẹ̀sùn pé ó jí ọ́ìlì ọkọ̀ ó jí ta nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé lásìkò tí ó ń ṣe àlàyé ara rẹ̀ pé òun kò jí ọ́ìlì ọkọ̀ níṣẹ́ náà bẹ̀rẹ̀ sí nílùú ní ìlùkulù èyí tó fa ọgbẹ́ tó pọ̀ ní ara rẹ̀. Wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n lọ́dún náà lọ́hùn náà kéde rẹ̀ pé eléru ti ṣe bẹ́ẹ̀ ó ti sungi kó tó di pé wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́ẹ̀ta níṣẹ́ ni orí tún kó ọ̀kan lára àwọn òṣìṣẹ́ mẹkáníìkì náà ní ọjọ́ náà lọ pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀sùn kan náà pé wọ́n jọ jí ọ́ìlì ọkọ̀ náà ni nígbà tí wọ́n sì rọ ata tí wọ́n rọ sí ní inú ihò etí àti inú ẹyinjú rẹ̀ ṣùgbọ́n tí orí ṣe bẹ́ẹ̀ tó kùn yọ kúrò lọ́wọ́ ikú òjijì náà lẹ́yìn tí ó gba ìtọ́jú lákàkà ìmọye owó níná ní ilé ìwòsàn. Fún ìdí èyí adájọ́ Adébáyọ̀ Yusufu ó ní pẹ̀lú àwọn ẹ̀rí májẹ̀mísọ tí ń bẹ ní iwájú ilé ẹjọ́ báyìí a rí gbangba wípé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ̀bi ikú lórí bẹ́ẹ̀ ṣe ṣekú pa arákùnrin tápẹ̀ ní Saheed Lawali yìí. Fún ìdí èyí ó ń dá ẹjọ́ wípé kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ yẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní inú ìdájọ́ rẹ̀. Ikú ti pa abiri ti kú, ikú ogun ti pa jagun báyìí o, ikú oró ti pa báńdíìtì yìí ní ìpínlẹ̀ Zamfara. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti ṣekú pa ògbóǹtarìgì báńdíìtì tí orúkọ rẹ̀ ń jẹ́ Kachala Isiwu ní ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti ń jáde láti ọ̀dọ̀ Zagazula Makama ó ní ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún tá a wà yìí ó ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà dọ̀ ṣe bẹ́ẹ̀ dáná ogun yára wọn pẹ̀lú olórí ikọ̀ àwọn agbésùmọ̀mí báńdíìtì ní ìpínlẹ̀ Zamfara ètò orúkọ tẹ̀ ń jẹ́ Kachala Isiwu tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn rẹ̀ janlẹ̀ nínú ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé Kachala Isiwu lẹ́ni tán ló ti jingiri nínú ìwà ìgbésùmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ Haúsá náà. Wọ́n ṣe ní àlàyé pé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn oníṣẹ́ láabi tí wọ́n hu ìwà Kaduna train attack lọ́dún náà lọ́hùn-ún níbi tí wọ́n ti jí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn gbé nínú ọkọ̀ ojú orin tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna níbi tó sì ṣe ní àlàyé pé òun gangan fúnra rẹ̀ owó ìtúsílẹ̀ tó gbà tá a mọ̀ sí ránsọ́ọ̀mù ó ní kò dín ní 800 million naira lásìkò ìgbà náà. Wọ́n tún ṣe ní àlàyé pé gbogbo bàbá yìí ó ní máa ń sọsẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kaduna níbi tó ti ní ó ti jẹ́ ẹ̀jẹ̀ fúnra rẹ̀ tó sì ti ní májẹ̀mú pé ojúmọ́ kan èèyàn kan lòun yóò máa ṣekú pa. Wọ́n ní ó jẹ́ ọ̀kan pàtàkì lẹ́ni tó ti jingiri nínú ìwà wàhálà ìgbésùmọ̀mí ìjínigbé iṣẹ́ ìkọlù sáwọn aláìṣẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara ní pàtàkì jùlọ ilẹ̀ àríwá lápapọ̀. Ṣùgbọ́n báyìí o wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ṣoṣo báyìí sì ni tí olóhùn níṣe náà ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀daràn Kachala Isiwu ẹni tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó sì ń léwájú nínú ìwà ìgbésùmọ̀mí táwọn ọmọ ogun lẹ̀ yìí tó sì ti forúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí ọ̀daràn pàtàkì èyí tán wá ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara. Ṣùgbọ́n báyìí ó ti jẹ́ Ọlọ́run ní pé eléru rẹ̀ ti sungi aṣọ rẹ̀ kò bọ́mọ yẹ̀ mọ́ ọmọ rẹ̀ ó ti rìn wọjà ó ti tatẹ́rù nípa. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ rán lọ sí àjùlé ọ̀run nínú ìkọlù tó wáyé báyìí. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge màdé màgẹ́ fìlà kò gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú akí oníyan wípé ẹ̀ṣẹ́ ọlọ́kà ọlọ́bẹ̀ ẹ̀yin náà ẹ̀ṣẹ́ ní gbogbo ibi yòówù kẹ́tì láǹfààní láti darapọ̀ mọ́ wa láti gbọ́ ìròyìn fún ti àsìkò yìí. Ojú tẹ́ fi wò kò ní fọ́, etí tẹ́ fi gbọ́ kò ní di. Àyànfẹ́ Elédùmarè ọlẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ ìròyìn náà wá sójú móhùnmáwòrán àti ti ìgbọ̀nyín títí di ìgbà táàtù padà wàá máa fún wa ní ìròyìn míì. Mo sì ń fi àsìkò yìí kí wa wípé a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀
ìsinmi aláyọ̀ òun la máa ṣe. Sáwa tá jẹ́ mùsùlùmí a kú ìmúra ọdún ìtúnu àwẹ̀. Sáwa tá jẹ́ ọmọlẹ́yìn Kristi náà mo kí àwa náà wípé a kú àtìlọ àwẹ̀ lẹ́ǹtì. Èdùmàrè Ọlọ́run ọba Allah yóò sì máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.